Kílẹ̀ sọ̀rọ̀ kan kílẹ̀ sọ̀rọ̀ oya. Ìjẹ́ ti expect ẹ̀ ṣe expect ẹ̀ ti wà nínú band yẹn ó tó how many years? 20 years. Kí ni kò tẹ̀ ń ṣe ń bẹ̀? Ilẹ̀ ń dúgbọ́ gan. Aláṣẹ Miracle shopping complex, Aláṣẹ Miracle petroleum, Aláṣẹ Miracle hotel and suite. Bàbá mi nìyẹn, wọ́n sọ pé bí mo ṣe fún ọmọ yìí, bí mo ṣe fún Alhaji Sarafa Salawu ní odidi ilé, àwọn náà máa tún wá fi 250,000 àwọn fi kún fún. Sarafa! Ó ti lóògùn. Lóògùn ló lò. Ó sọ́yẹ́ Dábìjà. Ìwọ́dà wá kí bàbá wa. Ọlọ́run máa fún ẹ lówó sí. Àjàwọ́ mi lákò. Ìlákò kòkòkò. Ibẹ̀ ni a máa fún. Dájú wa ni máa fún ẹ ní 250,000 láàárọ̀ ọ̀la. Ó ti yé. Ibẹ̀ la máa fún. Akílẹ̀ ti dé o. Akílẹ̀ ti dé o. Gbogbo oníwọlé o. Lójijì. Akílẹ̀. Wẹ̀ yẹ o. Ọmọ ti eléwélé. Ó ṣáná wọlé. Lójijì. Gbogbo fún ẹ. Àjírí òṣèlú àrùn lórí tí òṣèlú ó pẹ́ díẹ̀ ilé gbogbo lánà. Ó mọ̀! Paparazzi náà bí paparazzi tó ń dé àwọn ẹ̀wọ̀n àgbà tó ń dé ọmọ ẹ̀jídì. Ayọ̀lá ìyá àjọ ńlá ó ṣáná wọlé. Ayọ̀lá ìyá ó ṣáná wọlé. Ó ṣáná wọlé. Akọ̀wé inú wa. Ètò òsì. Àbágàlágà Àjírí ètò òsì. Wọ́n bẹ̀ kí agbọ́lágadé àwọn náà láwọn tún fún ẹ ní 250 Sarafa. Wọ́n wo mọ́gàjì agbọ́lágadé. Àwọn náà láwọn máa fún ẹ ní 250 sí. Wípé o jẹ ìpínlẹ̀ o ti ní ẹṣẹ́ sáà ojúbẹ̀ o, akílẹ̀ ẹja lónà, akọ́kú. Ìpàdé rí. Zayọ̀tì ìgbòlùwọ̀lẹ̀ Sáútì Arẹwà àríyí ìṣẹ́jáde ẹgbùdìdì ìdúpẹ́ máa. Eléèkó fún yìí ẹ̀kọ́ yẹ fún ẹ̀ka rí. Àwọn agbalẹ̀ ẹ máa ṣẹlẹ̀ agbalẹ̀ ẹni wọ́n ti talẹ̀ 4 million 5 million. Ẹgbàlẹ̀ ẹ ṣẹlẹ̀ o ẹ̀yẹ́ wò. Àfẹnusẹ́ o. Kílẹ̀ sọ fún Obesere lórí eré tó ṣe yìí. Àlàyé òṣèlú máa ṣe lè bí mo yẹ ṣe lálàyé ṣáájú ní láti ẹgbà tó ṣe mẹ́lẹ̀ a rí i pé ilé kan wà tó ká mọ́ lọ wọ́n pè ní Ajálárò ọba wọ́n fi sọrí àwọn ìyá àti bàbá tó pè ní Ajálárò ṣùgbọ́n nígbà tí Ọlọ́run kádàrá pé wọ́n máa ṣe ayẹyẹ oríkádùn tọdún sí ilé náà pé ó wá ṣe kò ní ẹgbẹ́ ilé tó bá wọn lọ́wọ́ pé bíi márùn-ún torí pé ìdáwà tá à ń sọ̀rọ̀ ní wọ́n tálà ní èmi gẹ́gẹ́ tí mo sọ fún ìdáta sí pé àyè tí ilé mo lè nàta sí èéfì lábá ní àdé yà á sọ pé Obesere housing sí ti wà nílé tó jẹ́ pé òun náà ń tàbí wọn ẹ̀rí pé ilẹ̀ tọ́lọ́ jẹ́ pé alóore ọ̀pọ̀ láti lára mọ́lẹ̀ nílé tó jẹ́ pé gbogbo lẹ̀ kódà tẹ́ bá jọ wọ́n ti gbé lé àwọn gbogbo ẹ̀ lẹ̀ tí ọ̀nà ń wọ̀ bẹ̀ kódà tí o jẹ́ máa ń sọ̀rọ̀ lórí bọ́ọ̀lù àwọn ti fi bí mo jẹ́ máa ń sọ̀rọ̀ Ọlọ́run bá ọ̀dọ̀ ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín torí nínú tí mo gbádùn jù láyé tí mo fẹ́ràn jù láyé mi ó ní kí n máa pọ́nyàn lé tí n bá
tí ìrí mi pọ́ èèyàn tó súnmọ́ mi lé kì í tẹ́ mi lọ́rùn tó súnmọ́ mi tí mo bí ní wípé ẹ ń bá láǹfààní àti déwájú mi àbí tí mo láǹfààní àti pàdé ìmọ̀ àwọn mi kì í máa pọ́n wọn lé torí mo mọ̀ pé èmi yìí yẹn máa lọ ọ̀la máa dé gbogbo tó bá ti wá ṣe é lẹ̀ á wá dìtàn torí náà ká ṣá máa ṣe dáadáa ẹ̀rí eléyìí tá a fẹ́ ṣe lẹ́yìn kì í ṣe pé bóyá mo jẹ ẹgbẹ́ mi lówó kankan ni àbí mo jẹ báńdì mi lówó kankan ni ṣe fẹ́ ṣe é mo fẹ́ ṣe nítorí wípé Ọlọ́run gbà mí láàyè àti ṣe mo fẹ́ ṣe nítorí wípé àwọn tí wọ́n jẹ́ bàbá lẹ́yìn mi lórí gbogbo àwọn tó ń bá mi ṣeré yìí kò sọ́mọ nínú wọn o bàbá ní gbogbo wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀yàn kan bá sọ pé band boys on stage yìí máa bí mi nínú ni bad men on stage ni àgbàlagbà ni wọ́n mọ rírì èmi náà mọ rírì wọn ó ti yé ó jẹ́ kí n ronú láti gbé ètò yìí sílẹ̀ pé mo fẹ́ ṣe báyìí ilẹ̀ tí mo fẹ́ fún wọn yìí níwájú Ọlọ́run tí a kì í pè jẹ́rìí irọ́ wọ́n ń pe bọ̀dá kan ní bọ̀dá Bọ́lá bọ̀ létí olórin lẹ̀gbọ́n mi náà àwọn dà bọ̀dá Bọ́lá bọ̀ létí wọ́n ní wọ́n ti jagun lọ níbi 5 years ago èmi àti wọn lájọ lára ilẹ̀ yìí èmi àti ẹ̀gbọ́n Bọ́lá bọ̀ létí lájọ lọ rà ó ti yé yìí so mi ò lè kí n ra tí ò dáa gbogbo tí ò bá ti dáa mi ò ní kówó lè tó ní mo mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ tó lágbára ni mi ò kí ń sùn mi ò kí ń wó débi pé àánú mi máa ń ṣe àwọn olólùfẹ́ mi wípé Abbas ń ṣiṣẹ́ gan wàhálà ìtì pọ̀jù máa fún rẹ̀ sí ni èmi dẹ̀ máa ń wò pé ìgbára là ń búra ó dẹ̀ tún máa ń ròyìn pé mi ò lè Ọlọ́run ò ní dá mi gúnlẹ̀ torí ó dá mi lójú pé bí mo ṣe ń bọ̀ ní ayé iṣẹ́ tí mo gbé dání yìí Ọlọ́run ti mọ̀ sí àti okun ẹ̀ tá a máa ń pè ní okun àtagbára agbára tí màá fi máa ṣe tí òfin ní rẹ̀ ní gbogbo ẹ̀ lọ́wọ́ ti gbé wọ̀ mí kódà nígbà míì tí bá rẹ̀ lómi tó síìkì tó bá ní lágbádá kan síìkì máa ní iṣẹ́ wo ló ń ṣe tó fi síìkì náà máa ń ṣe wàhálà gan màá wá tún wá gbàbẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ bí mo ṣe ń ṣe wàhálà gan lọ́wọ́ màá dá mi gúnlẹ̀ màá tún wá bẹ̀bẹ̀ àlàáfíà fẹ́ nìyẹn tó kọ́ lọ́jọ́ kó yọ̀ǹda àlàáfíà fún ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ jù mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú dìde o ẹ̀yin tí a máa mi lóríṣiríṣi Alhaji Kamal Òtúkọ́kọ́ OJC mo gbọ́dọ̀ fún yín o ìyá mi ìyá lọ́jà láti ìlú Ìbàdàn Sarafa Salawu wọn bẹ níbí Alhaji Musibala ni mo kí ẹkú dìde Alhaji Rashid Ayinde mo kí ẹkú dìde gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn ẹwà bílẹ̀nì kò sí èèyàn yẹpẹrẹ míì torí pé tó bá fojú yẹpẹrẹ wò ní láàrin ìṣẹ́jú àyà ó lè ti dọ́là tó gbọ́ pé ó ti di bílíọ̀nìyà tó bá ti fojú tí tó fojú kéré ẹ̀ ó náà fojú kéré ẹ̀ nígbà tí ń jẹ́ nǹkan òun yẹ̀yẹ́ ni àmọ́ máa ń dùn nípa jẹ́ kí n bó ló ṣiṣẹ́ olójẹ́ kí n pariwo tí mo bá ta yìí o mi ò ní mo fẹ́ pariwo òṣìlẹ̀ o gbogbo eré tí mo ń sáláyé mi ni pé mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí lára pátá kí n dẹ̀ pé gbogbo ayé kan wá bá mi sí mi ò mo fẹ́ pariwo òṣìlẹ̀ láyé mi kò wá sí mi lọ́kàn rí àmọ́ àwọn kan tí ń hùwà kan wọ́n máa ń fẹ́ gbé àwọn tí ò tó mi wá gbélé mi lórí èmi ò dẹ̀ kí n jẹ́jà pé tí wọ́n èmi ò kí n jẹ́jà pé tí wọ́n lọ láti bí ogun sẹ́yìn gan mo máa ń bá Ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ Ọlọ́run bá a bá rẹ̀ tó dá mi tó mọ̀ pé mi ò dẹ̀ kí n ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbélé mi lọ́wọ́ má gbà mí láàyè àti sọ síta pé mi ò kí n ṣẹgbẹ́ ẹni náà àmọ́ ntẹ́ni yá fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ ò ní kó máa ṣe fún mi.
bí mo ṣe sọ fọ́nà mi. Agbáki. Ó dẹ̀ máa ń ṣe àmọ́ ṣe lórí àtọ́lọ́hún tí ń ṣe yẹn kò séyìí tí mo ń pariwo ẹ̀ síta. Ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀ ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún 3 4 sẹ́yìn wípé òun ń bínú sí mi gbogbo ọ̀dẹ̀ nínú ìbínú Ọlọ́run. Ọlọ́run sọ pé gbogbo orin tó wù ú ṣe fún mi òun pamọ́ra nígbà òun fẹ́ kí n máa pariwo fáyé nígbà yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted. Wọ́n máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ nǹkan. Ẹlòmíì kò owó tí ò yẹ kó fi lọ̀ mí á fi lọ̀ mí torí pé àwọn kan àtọ́jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tán tí ì jẹ́. Wọ́n á máa fojú ẹ̀wò wọn báwọn ni wọ́n tóbi jù tí wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n tó tẹ̀tẹ̀. Ó ti yẹ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́nà tó fàyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o. Torí ẹ̀ mo ṣe ni mo gbà tí ó di pé mo fẹ́ pé ohun tí mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi ilé 5 ṣe celebration birthday mi. Mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látòrí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ ilẹ̀ tí mo sọ yìí tí fẹ́ fàyọ́ bẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kan fún wọn ní 1.5 million mo ní mi ò rí ta wọ́n plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní ti torí ẹ̀ mo ní ṣe máa jẹ́rìí sí ilẹ̀ tá a pè ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò tà àmọ́ tó ti máa pé nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í dẹ̀ ṣe 40 oná máa gbalẹ̀ yìí tí n bá pa owó yẹn papọ̀ ó ní nǹkan tí a tó ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà lọ́sọ pé ẹnìkan kì í jẹ́ kí lẹ́kọ̀ọ́ ó fẹ́ òun ni mo ṣe fẹ́ ṣe é mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn kankan wà tó jẹ́ pé àlùbáríkà ni bó ṣe kéré mọ́ yẹn tí wọ́n bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé báyìí ni ẹ̀ tí n bá fẹ́ fún yàn ní owó títì màá ní ṣàbá mi mánéjì ẹ̀ ó má àlùbáríkà èmi mọ̀ pé tí n bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà á wàhálà ìtẹ́ni yẹn tó bá fi owó yẹn síbi tó dáa á mọ̀ pàlùbáríkà ló ń kó sílé.